ẹ ǹlẹ́ ọmọ Yorùbá, ìyálájé bàbá lọ́jà gbogbo yín mo kí wọ́n dẹ́nìkan sí òun. àti jáde léyìí láàárọ̀ ìyá wọkọ̀ elépo wípé kó gbé wa lọ bí àtijọ́ àti mú wa ayé òní wọkọ̀ ẹlẹ́jà gbé wa padà bọ̀ wálé. ọ̀gbọ́n mi níjọ́ tí elédùn àti dádédé kúrìdì níjọ́ náà ní ti rẹ̀ rùdọ́jú ogbó ẹrù àìmọ̀dé ayé òní dìrú yín o. níbi tí ọ̀gẹ̀dẹ̀ bá dúró sí mẹ́lá sọ̀rọ̀ tí ya mọ́ lára tí èlé pààrọ̀ mi ọlọ́run ò má jẹ́ ayé ọ̀fàṣọ yìí ya mọ́ yín lára. níjà bá tẹra bàtà níjọ́ náà ní iyì rẹ̀ pin ìyá ní bàtà jẹ dọjọ́ ọkú ọlọ́run ò àtèmi àtẹ̀yìn àtàwọn ọmọ yín àtàwọn ọmọ tèmi àwọn ò ní jìyà. ẹ̀já kọ́ra wa lẹ́kọ̀ọ́. bọ̀dá jíyàn gbọ́dọ̀ yìí pé pàálí tẹ rí yìí ẹ lè ṣe jẹ kan lọ. jẹ̀díjẹ̀dí ò jẹ gbádùn àǹtí àfi kùkẹ̀ ẹ má ya sọ. ẹ jẹ́ ń kọ́ wa níṣẹ́ ìdí yíyọ. ẹni ìdí yíyọ bá ń dà láàmú èèyàn máa dà á láàmú ẹ̀yìn rírò ní ojú ọ gbádùn. má bẹ́ẹ̀ nìkan ṣe ẹ̀yẹ pé àrùn ìdí yíyọ ń ṣe é kò sí wọ́n o má fi yẹn ṣe ẹ̀yẹ o. oògùn tá a gbọ́dọ̀ ní nílé ni. ọwọ́ ń tá a gbọ́dọ̀ ní nílé òun ni iṣẹ́ ìdí yíyọ. eléyìí ìsọjà kọ̀ọ̀kan mi ọgbọ́n orí kò tí ń ra dátà tí dátà jẹ́ dandan fún ọ lórí fóònù rẹ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ìdí yíyọ ó jẹ́ dandan nínú ìdílé kọ̀ọ̀kan. torí bí òṣèré yọ sọmọ rẹ bí ọsọmọ rẹ yọ sọkọ rẹ bí ọsọkọ rẹ yọ sàǹtì rẹ bí ọsàǹtì rẹ yọ sàbúrò rẹ. ẹ̀yin jòróró tẹ ẹ jẹ pọ àwọn bẹ̀nẹ̀ òye sábà jẹpo dàbí alára. òróró ni wọ́n máa jẹ kùlà. ọgbọ́n àrùn ìdí yíyọ ṣé mọ aparun bambú kókó ara rẹ̀ tí ṣe gbùgùdù kókó ara rẹ̀ tàgá gébi ọwọ́ rẹ̀ ẹ pé kókó má so sí lára báyìí kókó ara aparun yẹn ẹ̀fàdá wọn ẹ̀kọ́ jọ ẹ̀kọ́ sí kòkò sákìtì àró ẹ̀kọ́ òun náà sí. ẹ ti kò sí ìbẹ́pẹ dúdú tó tóbi dáadáa mo ti ní fún yín lóríṣiríṣi. ìbẹ́pẹ tó gbó dáadáa tídìí rẹ̀ yọ ẹ ti tọ́jú ẹ̀. ẹ wàá pa ìbẹ́pẹ yẹn ẹ pa á ní pánsá àrán ìdí alábàáhùn ẹ jù sínú ìbẹ́pẹ wọn. àbẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ ẹ ti kọ́kọ́ bẹ́ ọ̀gẹ̀dẹ̀ èyí tó bá yọ nírọ̀lẹ́ rẹ̀ ẹ mú ẹgẹ ó ti wọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ bíi mélòó kan kọjá pé àbẹ́yọ rẹ̀ tẹ́ ti kọ́kọ́ bẹ́ láàárọ̀ ẹ padà lọ bẹ̀ rọ̀lẹ́ èyí tó bá ti yọ kẹ́gẹ́ ó ti wọ̀ nínú òògùn náà. ẹ ti kọ́ sí òògùn ti dé. kí ni mo fún yín odòògùn ẹ bá jó tán
ẹ dà á sínú àdíẹ̀ yẹn ẹ ti dà á sínú àdíẹ̀ yẹn ó di lílò. Ó di kí ni mo pè é? Ó di lílò. Ẹ̀mí tẹ́lẹ̀ inú láàárọ̀ kẹ́ tó sùn lálẹ́, ẹ̀mí tẹ́lẹ̀ inú. Ẹ dúpẹ́ fọlọ́run. Bẹ́ẹ̀ ni iṣẹ́ bàbá tèmi ni. Tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé nǹkan ọmọkùnrin rẹ̀ máa sókè, máa lò ó. Àgbọ̀ máa lò ó, máa lo kókó gbóná. Ẹ dúpẹ́ fọlọ́run. Ntọ́jú ewé àti egbò lélẹ́dùn àlọ́dálùkọ́ ọ̀nà ọmọ àyẹ́dárì kalẹ̀ fún. Wòmí ẹnìkan kì í gbókó ẹṣin gbókó rẹ̀ kú dọjú alẹ́ ni. Àwọn mọ́kọ́mọ́kọ́ ò nílé ìrókò ẹ̀ mú. Ẹ má bínú ẹ̀yin ìyá wa o. Gbanámbà yìí ọmọdé ò lè fẹ́ tọ́jú ara rẹ̀. +2348032983298 +2348032983298. Gbanámbà orílẹ̀-èdè Benin +2290154651928. Ọ̀gbọ́n. Láti Ìkòròdú gáràjì àti Ìkòròdú gáràjì mọ́tò ti lọ bá Èkó oníwọ̀bọ̀lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Ọ̀gbọ́n dáadáa. Tó bá sì jẹ́ pé orílẹ̀-èdè Benin bá ní sáwọ́ mọ́ kó lè gun kẹ̀kẹ́ pé kẹ̀kẹ́ ayá dégà kan bí Túndé Motors bí èèyàn ọjà dégà kan bí wọ́n ń ta ǹṣẹ̀kẹ́. Ọba sì tẹ́bi wọ́n ń ta ǹṣẹ̀kẹ́ kọ́ bèrè pé tó ẹ dákun wá ṣe ní rí ìtọ́wà ń bí Benin ń lọ òun rèé ilé náà ìtaàṣì ni. Ọba ti wọbẹ̀ ọwọ́ géètì dúdú bẹ̀ tó ti wọbẹ̀ wọlé sọ́run ọba yàrá mi ń sálẹ̀ má wà mí wá lálẹ́ o. Ọgbọ́n má lè kí ni mo pè é má wà wá lálẹ́ èmi ìgbàlejò lálẹ́ ó sì jẹ́ nù. Ẹ ń béèrè nọ́mbà mi +2348032983298 WhatsApp nọ́mbà mi nù. Nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 tí wàá lọ́wọ́ ó ṣe kò ní ṣe tó ta wa. Ìtọ́jú ara ní àbọ̀ fẹ́ béèrè nípa ìrìn àjò rẹ̀ ọ̀nà wo kì í sọ̀fẹ́ o. Ayé wa kò ní yí ẹ lẹ̀. Mo fún yín láfùpé o ìwọ náà ṣí ààrẹ fáwọn yẹn jẹ́ wọn dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o lè jàǹfààní bẹ́ẹ̀ yóò yẹ wá kò ní yí ẹ lẹ̀. Ire o ire kàbìtì.